kí àgbàlagbà kan tó yẹ ká bá làákàyè lórí ẹ̀ tí àwa bá làákàyè lórí ẹ̀ tó yẹ ká bọpọlọ lórí wọn tí à bọpọlọ lórí wọn àwọn tí à ń wò ní ẹni tó yẹ ká máa fi ṣe àpẹẹrẹ rere ká máa fi ṣe aṣíwájú rere tí àwa ń sọ̀rọ̀ irú tí wọ́n bá wa sọ̀rọ̀ irú tó ń sọ wípé voters card kan kò ṣe voters card kan ṣé àwa tá à ń sọ̀rọ̀ yìí ṣáà ní voters card ṣásìkò tí tàjẹ̀sílẹ̀ wà nílẹ̀ Yorùbá yìí ló yẹ kẹ́nìkan máa sọ wípé ṣáwa tá à ń sọ̀rọ̀ yìí náà ṣáà ní voters card ó túmọ̀ sí wípé wọ́n ti sọ fún yín pé gbogbo àwọn tí wọ́n gba voters card wọ́n fẹ́ gbẹ̀mí wọn kúrò lórí ilẹ̀ nìyẹn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbi gbogbo tí ẹ ti ń wò mí ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá wa tí àwọn tí a máa ń pè ní South West. ṣé ẹ rí lórí áàpù yìí àwọn àgbà kan wà tí làákàyè orí wọn ò pé ó dẹ̀ máa ń dùn mí òwe tí àwọn bàbá wa máa ń pa tó máa ní ibi tó bá yẹ ká ti bá ọgbọ́n tí bàbá ọgbọ́n ń bẹ̀ á máa dùn ní ọ̀pọ̀ ìgbà nígbà tí à ń sọ wípé ìtàjẹ̀sílẹ̀ ó wà ní ilẹ̀ Yorùbá wa yìí bí wọ́n ṣe ń ṣe àwa Yorùbá yìí àwọn ò fẹ́ tó bá ń ṣe wọ́n bákanbákan ní ọ̀nà òkè lọ́hùn yẹn kó máa ṣe wọ́n kò kàn wá ṣùgbọ́n nílẹ̀ Yorùbá yìí ó kàn wá o torí wípé àwọn ọmọ Yorùbá a kì í tara wa nù ọmọ ìyá kan náà ni wá ọmọ bàbá kan náà ni wá kí àgbàlagbà kan tó yẹ ká bá làákàyè lórí ẹ̀ tí àwa bá làákàyè lórí ẹ̀ tó yẹ ká bọpọlọ lórí wọn tí à bọpọlọ lórí wọn àwọn tí à ń wò ní ẹni tó yẹ ká máa fi ṣe àpẹẹrẹ rere ká máa fi ṣe aṣíwájú rere tí àwa ń sọ̀rọ̀ irú tí wọ́n bá wa sọ̀rọ̀ irú tó ń sọ wípé voters card kan kò ṣe voters card kan ṣé àwa tá à ń sọ̀rọ̀ yìí ṣáà ní voters card ṣásìkò tí tàjẹ̀sílẹ̀ wà nílẹ̀ Yorùbá yìí ló yẹ kẹ́nìkan máa sọ wípé ṣáwa tá à ń sọ̀rọ̀ yìí náà ṣáà ní voters card ó túmọ̀ sí wípé wọ́n ti sọ fún yín pé gbogbo àwọn tí wọ́n gba voters card wọ́n fẹ́ gbẹ̀mí wọn kúrò lórí ilẹ̀ nìyẹn àbí kí ni ìtumọ̀ Yorùbá yẹn à ń sọ̀rọ̀ wípé wọ́n ń pa wá wọ́n ń jí wa gbé wọ́n ń gba ránsọ̀mù lórí wa wọ́n ń ṣe wá ṣàkàṣàkà wọ́n ń ṣe wá ṣubúṣubú wọ́n ń gbẹ̀mí wa wọ́n ń kó àwọn ọmọ wọ́n ń kó àwọn aya wa wọ́n ń kó àwọn ọkọ wa wọn ò jẹ́ kọ́wọn bàbá wa ní oko lábúlé kí wọ́n dáko mọ́ wọn ò jẹ́ kọ́wọn ìyá wa lábúlé kí wọ́n sùn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àgbàlagbà kan wá jáde ó wá sọ wípé ṣé gbogbo àwa tá à ń sọ wípé àwọn aṣíwájú àwọn olórí wa àwọn ìjọba wa yìí wọn ò ṣe dáadáa sáwà náà ní voters card ṣé wọ́n ti wá bá yín sà wọ́n ti sọ fún yín pé gbogbo àwọn tí wọ́n gba voters card o tàbí nígbà tó ṣe sẹ́ńsọ̀ wọ́n wá rí i pé àwọn tí wọ́n gba voters card kò tó nǹkankan tàbí population census yẹn ó pọ̀ ju àwọn tó gba voters card lọ fún ìdí èyí wọ́n fẹ́ dí wa kù ká lè wá nọ́mbà ká lè dúró sórí nọ́mbà àwọn tó ní voters card ṣé torí èdè ṣe sọ wípé àwa tá à ń sọ̀rọ̀ yìí ṣáà ní voters card torí kò yẹ mí tó kò yẹ mí rárá o ó kù díẹ̀ káàtó ibi tó bá yẹ ká ti bá ọgbọ́n tá a bá bá ọgbọ́n á máa dùnyàn ṣé ó gbọ́dọ̀ sọ wípé irú èèyàn tó ń pe lórúkọ Jésù tó dúró tó lè máa sọ pé òun sọ̀rọ̀ Ọlọ́run kí irú ọ̀rọ̀ yìí wá máa jáde lẹ́nu ẹ̀ ṣé wọ́n lè ṣe ń bojú mu. ẹ̀yin ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé àtẹ̀yin tẹ́ wà lókè òkun àtàwọn tá a ti wà ní Nàìjíríà ń bí báyìí tí àwòrán gba físà gbèlè tàṣẹ pé afẹ́lẹ́ gba tíkẹ́ẹ̀tì
ká kó lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Wọ́n sọ wípé torí pé a ò gba voters card a ò lẹ́tọ̀ọ́ láti sọ wípé ẹ má pa wá tán lẹ Yorùbá o. Ṣé wọ́n ti sọ fún wọn wípé torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa àwọn bàbá wa àwọn èèyàn wa tí wọ́n gba voters card yẹn ọwọ́ afẹ́ dí wa kù sí déédéé iye àwọn tí wọ́n ní voters card, ṣé torí ẹ̀ ni wọ́n ṣe ń pa wá? Ṣé ẹ rí pé ọ̀rọ̀ yóò lọ́gbọ́n nú o, ọ̀rọ̀ yóò lọ́pọ̀ lọ́nú o. Ó máa ń dùn mí lọ́pọ̀ ìgbà mo tún fẹ́ tún pa ibi tó bá yẹ ká ti bá ọgbọ́n tí ìyá ọ̀bà bá gbọ́ ń bẹ̀ á máa dùn ní o. Kò ní bàjẹ́ fún yín, kò ní bàjẹ́ fáwa. Ẹ bá wa pín fọ́nrán yìí, ẹ jẹ́ kó délé kódóko kọ́ tún kọ́wọ́ èèyàn wa kọ́ lè gbọ́ gbogbo nǹkan tá a tún gbọ́ o. Èrè o.